nípa ọ̀rọ̀ Egúngún Pẹlẹbí. Egúngún jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn egúngún akọni nílùú Ògbómọ̀ṣọ́. A gbọ́ nínú ìgbà wípé Egúngún àtòjú ogun ni wọ́n ti gbé wálé. Tí Egúngún bá sì fẹ́ jáde, ìkòkò 16 kòkò amù tí àwọn ìyá wa máa pọnmi sí nígbà wáṣẹ̀, iná gbọ́dọ̀ rì kalẹ̀ ní àbájáde Egúngún Pẹlẹbí. Tó bá sì lè mú tí Egúngún bá fojú kan gbogbo kòkò 16 náà, gbogbo ẹ̀yìn ọ̀fọ̀ tí ò ní pẹ́yọ kan kó tó di pé Egúngún yọ jáde. Egúngún bá jáde tó bá dé tán, ilé tí Egúngún bá fẹ́ wọ̀, ó ti ní atọ́kùn tí ó kọ́kọ́ wọ inú ilé tẹ́gùn bá fẹ́ wọ̀, tí wọ́n bá ní kòkò ayé ìjọ tí wọ́n máa pa omi mímu sí níbẹ̀ torí kọ́ mọ́ bá fọ́ ni. Tó bá yẹ pé wọ́n bá níbẹ̀, Egúngún yóò wọnú ilé òun, yóò kí wọn. Ṣùgbọ́n tí wọ́n bá níbẹ̀, Egúngún yóò ní wọ inú ilé òun. Egúngún jẹ́ ọ̀kan gbòógì tó jẹ́ pé ara kíkanjú ni. Tí wọ́n bá sì fẹ́ kí Egúngún máa sọ wípé Pẹlẹbí ìwà àká ni ó wù. Ìtumọ̀ ìwà àká náà kò ju wípé ìkòkò tí máa ń fọ́ yìí lọ. Kí ló dìrọ̀ mọ́ ìkòkò tí máa ń fọ́ yìí ni wípé àwọn bàbá wa nígbà wáṣẹ̀ wọ́n nígbàgbọ́ wípé tírù nǹkan báyìí bá ti ṣẹlẹ̀, ìlú ó túbà, yóò túṣẹ, kò ní sí rògbòdìyàn, kò ní sí wàhálà, kò ní sápọn kankan títí tó fi di òní. Nígbà tí wọ́n lọ ojú ogun, ó sì lọ ọpẹ́ mọ̀jídé tí wọ́n dé ojú ogun ní eégún tí bá wọn wáyé. Wọ́n gbé wáyé. Àwọn tí wọ́n bí wọn, tí wọ́n bí bàbá rẹ̀, ni wọ́n gbé eégún wáyé. Nígbà wọ́n sì gbé dé, wọ́n kọ́kọ́ sọ sí àjà, wọ́n wá sọ fún un pé tó gbé sínú ilé yìí léṣe tí a lè gbé kaná ilé kí wọ́n gbé jáde ní kí wọ́n gbé jáde. Wọ́n bá lọ dà. Àmọ́ ńgbà tó jáde tí wọ́n gbé jáde, ó ṣe ìrànlọ́wọ́ fún ọmọdé. Ìdí tó yẹ jẹ́ pé wọ́n fi mú un jáde. Egúngún wa jẹ́ kan tó jẹ́ pé látìgbà tí ọba ti jáde lẹ́ẹ̀kan lọ́dún tí máa jáde, obìnrin ò gbọdọ̀ dé ibi tó bá wà, nínú ìgbàlẹ̀ tó bá wà. Lẹ́nu ọ̀nà rẹ̀, obìnrin ò gbọdọ̀ sọ pé nǹkan sì rí kọjá lẹ́nu ọ̀nà rẹ̀. Ẹni tó bá tún jẹ́ ẹni tí èsè ọmọ inú ilé ò gbọdọ̀ dé ibi tẹ́gùn bá wà. Àsìkò gbà tí Egúngún bá fẹ́ jáde gangan, ẹni tó jẹ́ ọmọ inú ilé tó jẹ́ ẹ̀jẹ̀ Egúngún gangan ni ló gbọ́dọ̀ múra fún ẹni tí yóò bá wà nínú aṣọ yìí. Tí Egúngún bá sì fẹ́ wọlé, a gbọ́dọ̀ ní ìyá àgan. Kí là ń pè ní àgàn pé àgbàlagbà tó mọ̀ nípa bí eégún ìṣèrò wáyé, tí yóò fi omi wọn gbogbo àwọn tó bá tẹ̀lé gùn yìí lórí ipò, torí wípé gbogbo ọmọ tí àkàrà bá kó wọnú epo ìní máa kó bọ̀. Ìnínú kálukú ó fi dùn yìí pé ọwọ́ ẹ̀rọ légún ìbá jáde, ọwọ́ ẹ̀rọ ni ló bá wọlé. Egúngún gangan sì ní ó gbọ́dọ̀ fẹsẹ̀ tẹ omi kó tó di pé yóò wọnú ilé padà sínú ìgbàlẹ̀ rẹ̀. Omi fífọ̀n dàbí ẹ̀rọ fún gbogbo àwọn tí a ti lọ látàárọ̀ tọ́lọ̀ sì kó wọn dé ní omi
á fi fún un, á bomi sílẹ̀ tí ó tẹ̀ wọlé. Ọ̀rọ̀ mọ̀ ojú pé tó bá dijọ́ tó bá yá wọ́n fún ní ẹ̀kọ́ náà ní ẹ̀kọ́ àkàrà. Ẹni tó bá wá bẹ́ẹ̀ bá wá tọrọ pé nǹkan ń dùn òun tàbí ọmọ ní tàbí nǹkan kan ní ìdùn tó bá wá bẹ́ẹ̀ tí wọ́n bá fún un ní pé nǹkan báyìí ni kò ṣe tó bá lè ṣe o tó bá wà ló sì sí òpó fífọ́ tá a bá ti gbé dé di túláàsì ká fọ́ kókó torí àwọn ọmọ kí nǹkan má ṣe gbogbo àwọn ọmọ àti inú ilé nǹkan má ṣe ká fi gbé kalẹ̀ di àwọn ọdún.